òrìṣà ọ̀ṣọ́ọ̀ṣì ni ẹ̀ ń wò níwájú yìí. báyìí ni wọ́n ṣe máa ń ṣe ìrántí ọ̀ṣọ́ọ̀ṣì nílùú Ilé Ifẹ̀. Ògún ọ̀ṣọ́ọ̀ṣì atamátàsí kì í ṣe orí ènìyàn, ẹbọra ni ọ̀ṣọ́ọ̀ṣì, olùdáàbòbò Ògún aládé, òun náà là ń pè ní ọba jẹgijẹgi. ọdún ọ̀ṣọ́ọ̀ṣì òun náà la kọ́ máa ń ṣe bí ọdún kékeré ká tó ṣe ọdún òrìṣà ńlá. Olódùmarè ń fún ní agbára púpọ̀ púpọ̀, òun náà là ń pè ní ọba jẹgijẹgi ní Ifẹ̀ Òòdáyé, àbúrò Ògún ni. Òun náà ni ó ń dáàbò bo òrìṣà ńlá títí tó fi dáàbò bo Ọlọ́fin. Ọlọ́fin hàn ní òrìṣà ó ń dáàbò bo títí dìsìn. ọ̀ṣọ́ọ̀ṣì irúnmọlẹ̀ náà ni ọ̀ṣọ́ọ̀ṣì yẹn ló ń ṣọ́ Ọbàtálá nígbà ayé wọn. tí bàbá bá ń lọ ibì kan ọ̀ṣọ́ọ̀ṣì ló kọ́ máa lọ bẹ̀ bí surveillance nsìn. ọ̀ṣọ́ọ̀ṣì yẹn á lọ bẹ̀ á lọ wò ó, tó bá ti wo bẹ̀ tó bá jẹ mọ́ lílọ á wá sọ fún bàbá ìyẹn Ọbàtálá pé bàbá o a lè lọ bẹ̀. tí ò bá dẹ̀ yẹ kí bàbá lọ bẹ̀ á ní bàbá ibẹ̀ yẹn ó léwu. ọ̀pọ̀ èèyàn lórí ìkànnì ayélujára ló máa ń rò pé orí èèyàn ni Ọọ̀ni ń gbé kiri yìí, ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá. ó fẹ́ jọ bẹ́ẹ̀ nítorí ó dọ̀ta ni, kì í ṣe orí ènìyàn, ẹbọra ni ọ̀ṣọ́ọ̀ṣì. ó wọlé ó dọ̀ta. ọ̀pọ̀lọpọ̀ àwọn kíkanjú ló tu Ifẹ̀ ló dọ̀ta. ó ń ṣòro nìkan, tẹ bá wò ó súnmọ́ra dáadáa ẹ̀ẹ́rí kó dirun sórí. ọ̀ṣọ́ọ̀ṣì ẹ̀mí ẹ̀ ṣì wà ní ààfin dọ̀la. ó ṣe pàtàkì fún gbogbo wa fún Ọọ̀ni láti wá. ó gbọ́dọ̀ wá nítorí pé ọ̀dọ̀ ẹ̀ gan-an ni ọ̀ṣọ́ọ̀ṣì wà. so wọ́n á gbé ọ̀ṣọ́ọ̀ṣì yẹn èrè ẹ̀ wọ́n á gbé wá. kò dẹ̀ sí Ọọ̀ni tó lè jẹ láì jẹ́ kó wọnú tẹ́ḿpù yẹn ṣètùtù. a ṣàlàyé fún ọ̀ṣọ́ọ̀ṣì pé òun máa tọ́jú ọ̀ṣọ́ọ̀ṣì, òun dẹ̀ máa tọ́jú òrìṣà ńlá. so ìgbà yẹn ní èpè ẹ̀ tó pé náà tó máa fi àrèdè lórí. so ara májẹ̀mú tó ṣe ń gbà yẹn náà lọ́dọọdún ló dẹ̀ máa ṣe.